Portable ti jáwé oríjì, ajẹ̀bi-mámọ̀-ní mógun jàlú, àmọ́ bí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò yẹ kí tọ̀hún ó tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. Èyí ló mú kí òǹkọrin tàka-súfèé nni Habeeb Òkìkíọlá, táwọn èèyàn tún mọ̀ sí Portable Sàásùsẹ̀, tètè ké gbàjarè rírawọ́ ẹ̀bẹ̀ àti jíjáwé oríjìn sí àjọ tó ń rí sí ìwà àjẹbánu, ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù àti lílo owó ilẹ̀ wa náírà lọ́nà àìtọ́ Economic and Financial Crime Commission (EFCC) pé kí wọ́n ó jọ̀wọ́ foríjì òun bí wọ́n bá rí fọ́nrán èyíkéyìí tó ń ṣàfihàn òun níbi tóun ti ń ṣòwò ilẹ̀ wa náírà báṣubàṣu. Ó ní ọmọdé ò ní mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́, ìgbà àìmọ̀ sì ni ìyẹn pẹ̀lú. Àmọ́ ní báyìí tí òun ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó wúwo ni lábẹ́ òfin, òun kò tún jẹ́ dá aṣọ rẹ̀ ṣòro mọ́. Bí ẹ bá rántí bí ẹ kò bá gbàgbé pé láìpẹ́ yìí ni àjọ EFCC wọ́ gbajúgbajà ọkùnrin amúrajọ obìnrin nni Idris Okuneye, táwọn èèyàn tún mọ̀ sí Bobrisky lọ síwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ṣíṣe náírà báṣubàṣu tí ilé-ẹjọ́ sì dá ẹ̀wọ̀n oṣù 6 fún tọ̀hún, tí àjọ náà sì ṣèlérí pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ láwùjọ ni àwọn yóò fìwé pè láti wá wí tẹnu wọn lórí ẹ̀sùn ṣíṣe náírà báṣubàṣu. Ẹni tí ìwà àìtọ́ náà bá sì ṣì mọ́ lórí ni àwọn yóò mójú rẹ̀ balé-ẹjọ́ tí yóò sì fojú winá òfin. Èyí ló mú kí Portable tètè ya jáwé oríjì pé kí àjọ náà foríjì òun torí òun náà ti hu irú ìwà yìí sẹ́yìn, òun kò tún jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́.